لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين. أدعو الله سبحانه وتعالى ترى عليكم كيولو عليكم كما با أشواج النبي محمد صلى الله عليه وسلم. ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò yín Flag Bearers of Sunnah. A wà pẹ̀lú ìkan náà àwọn àfáà wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò yìí àwọn àfáà wa, àwọn olùmọ̀ wa, àwọn olùmọ̀ Sunnah, olùmọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá náà ni à ń gbé wá kí àwa kẹ́kọ̀ọ́, káwa mùsùlùmí ká máa jàǹfààní látara mọ́ wọn, ká máa kẹ́kọ̀ọ́ látara ìgbésí ayé wọn, kọ́lọ́n kó bá wa san wọ́n lẹ́san. Àfáà wa tí a wà pẹ̀lú wọn lénìí, àwọn náà ni Sheikh Al-Ustadh Abdulwasi' Mudaththir Iléyinké hafidhahullahu ta'ala wa ra'ah. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaykum Sheikh. Kó àlejò àkọlọ́wọ́ àṣẹra fún yín. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ yín àti ibi tó ti bí yín gangan. Assalamu alaykum. Bismillah walhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa ashabihi wa man wala. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Assalamu wa rahmatullahi. Orúkọ mi ni Abdulwasi' Mudaththir Iléyinké. Mo jẹ́ ọmọ bíbí ní ìlú Ìṣẹ́yìn ní agboolé Iléyinké, èyí tí ó wà ní àdúgbò Òkè-Ọlá nílùú Ìṣẹ́yìn, ibi tí wọ́n bí mi sí nìyẹn. Mashallah, barakallahu. Ṣé àdúgbò yìí náà, Òkè-Ọlá, àbí sí àdúgbò yìí náà ni ẹ ti ṣe kékeré rẹ ti bó bá wà òkè kékeré ń ṣe rí, àbí ibòmí náà akram? Ẹ rí ibi tí mo ní wọ́n bí mi sí tí ṣe Iléyinké, bẹ́ẹ̀ wọ́n bí mi sí, bẹ́ẹ̀ mo ti ṣe kékeré, bẹ́ẹ̀ ni mo ti kẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi, pẹ̀lú pé kódà láti ìgbà tá a ti ń gbọ́n díẹ̀díẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú wa lọ sí ilé kéwú. Ìgbà tí làákàyè ò tí ì dára wa, tá a bá lọ eléyìí á tún kó ń bi eléyìí, a bá lọ eléyìí á kó ń bi eléyìí, tá a fi padà bọ́ síbi tí a ti kẹ́kọ̀ọ́. So ibẹ̀ náà ni mo dàgbà sí, ìyẹn ilé agboolé Iléyinké yẹn, ní abẹ́ ìyá mi àti bàbá mi. Ìyá mi ni Wasila, so bàbá mi ni Mudaththir, gẹ́gẹ́ mo sì sọ mọ́rọ̀ ní ẹ̀ẹ̀kan. So ọwọ́ wa sì tètí kó tó di pé a wọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní agboolé. Ìgbà yẹn náà láti bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ lọ. Alhamdulillah, mashallah, barakallahu fi kọ́lọ́n bá àṣẹra fún màmá àti bàbá wa kan náà. Àmín. Sheikhana, báwo gẹ́gẹ́ ni ìmọ̀ nípa ẹ̀sìn ní ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́mọ̀ nípa ẹ̀sìn, báwo gẹ́gẹ́ ni ó ṣe bẹ̀rẹ̀? Eléyìí tó fara pẹ́ ìbéèrè yìí ni pé ìjà rí nǹkan kan pàtó tó jẹ́ pé bóyá òun gan ló pick interest yín, àbí ló sọ yín láàbí nǹkan tí mo rí yìí báyìí, irú nǹkan tí mo rí náà ó wù mí náà kémi náà bẹ̀rẹ̀, kémi náà dáàfà, kémi náà bẹ̀rẹ̀ lórí ẹ̀sìn asán báyìí. Àkọ́kọ́ náà, alhamdulillah pé agboolé tí wọ́n bí ni sí àti àdúgbò tí a wà, tí wọ́n bí wa sí, ó jẹ́ àdúgbò tí ó gbajúmọ̀ pẹ̀lú Ìsìláàmù nílùú Ìṣẹ́yìn bí báyìí. Ẹgbẹ́ tí yẹn bá ti dákọ̀ pé Òkè-Ọlá, wọn ni àwọn náà ni. Tẹ̀bí pé ẹni tí sì ń jẹ́ mọ́mú gbogbo ìlú náà nísìn lọ́wọ́lọ́wọ́ báyìí, ọmọ Òkè-Ọlá ni wọ́n. So agboolé ibi tó gbajúmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àti ìmọ̀ ẹ̀sìn ni. Débi wípé mo ní ẹni tó jẹ́ bí bàbá, tó ṣe pé àwọn náà ti jẹ́ ẹni tí wọ́n ṣe tafsiri ní àdúgbò yẹn rí. So tí wọ́n sì jẹ́ àfáà tí wọ́n mọ̀ ní àdúgbò. So láti ìgbà tá a ti wà ní kéékèèké, ẹ̀wọ̀n pa àwọn àgbàlagbà, yàní tafarrasa fi, ìyẹn bàbá yẹn wọ́n pè wọ́n ní Alhaji Abdulkarim, Ọlọ́run kí ó bá ní kẹ́ wọn. Bàbá náà wọ́n ti jáde láyé níbi 1986, wọn ni wọ́n ti jáde láyé. Láti ìgbà tá a ti wà ní kéékèèké, so ni bàbá yẹn wọ́n máa kódà wọ́n máa sọ fún mọ́mì mi wípé ti tèmi leléyìí tó bí kò yé wa ń gbà níbẹ̀ tí a sì máa ń gbọ́ ọ̀rọ̀ yẹn díẹ̀díẹ̀.
so gbogbo ìgbà táwọn bàbá wa ń lọ sí tẹ̀síìrì àwọn náà láàrin wọn ní tíra tẹ̀síìrì Jalalaini Sawi nkankan lọ sí tàgbà yẹn tá a débi tá a láàmú tá a débi tá a fẹ́ gbé kalẹ̀ tá a láàmú ẹlẹ́gbàá wọn ni ìwọ ọmọ tó padà dà fáńlá tó máa ṣe tẹ̀síìrì láàyè àmọ̀ pé yóò padà rí bẹ́ẹ̀ so láti ìgbà yẹn náà ni ẹ̀mí wa ti ń fa pàpà jùlọ agboolé tá a ti wá lẹ́yìn pẹ́ni tó bí mi gan àfáàmúdà náà ni wọ́n mọ̀ wọ́n sí so tó ṣe pé wọ́n gbajúmọ̀ pé máa dènù ni wọ́n so ní mọ́sáàsì kan tó ń pè ní mọ́síjìdù aláùsá ní òkè ẹ̀yìn nítòsí òkè ọlámẹ́yìn láti ìgbà yẹn náà láti bẹ̀rẹ̀ sí máa kẹ́kọ̀ọ́ nígbà tá àti ẹ̀ tí ì gbọ́n rárá tá àti ìnílàkàì so kódà àti ìwọlé ìwé ìgbà yẹn láti ń lọ kọ́ kéwú à ń kọ́ kéwú ní kàtàtìpù ilé kéwú ilé yẹn kàtàbù kéwú wàhálà òun làwa fi bẹ̀rẹ̀ so kéwú wàhálà tó yẹ pé gbogbo ohun tá a bá ti kọ́ yẹn àáhà sí agbárí so ìgbà yẹn akéré jọjọ gan bá a ṣe ń ké bẹ́ẹ̀ náà là ń kọ́ kíkọ́ rẹ̀ náà so níbẹ̀ yẹn la padà ń gbọ́njú wẹ́rẹ́wẹ́rẹ́ tí a fi padà wọlé ìwé nígbà tí ọwọ́ tẹ́tí so a fi wọlé ìwé ìjọba nígbà tọwọ́ tẹ́tí tó di pa ti ń gbọ́n a padà kọ́ra dá kéwú yẹn bá a ṣe ń bá a lọ nìyẹn tá a fi padà gòkè àgbà nípa ìmọ̀ ẹ̀sìn náà. ká tún wo family background gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé tọ nínú àwọn orúkọ tẹ́ dárúkọ fún wa nísìnyí ni pé Eléyìíké abẹ́ béèrè pé kí gangan ni ṣé kíní kan wà tó bí kìí ṣe orúkọ kan tó popular lẹ̀ Yorùbá tá a wà yìí o pé kí gangan ló bí àbí kí gangan ni wọ́n fi ń pe ìdílé òun ní ìdílé family yẹn. nígbà tí agòkè àgbà báyẹn ṣe wọn lóòtú ìgbà tí agòkè àgbà tí a bẹ̀rẹ̀ sí ní lọ kẹ́kọ̀ọ́ so pàápàá jùlọ nígbà tí mo lọ sí Jami'atul Hikma kó tó di pé wọn ìjọba padà gba ilé ẹ̀kọ́ yẹn wọlé ká tó lọ parí ní Sudan ọ̀kan náà àwọn lecturer wa Dr. Sirajuddin Asọ Bilal Ọlọ́run kí ó bá ní sí dáadáa fún ọ̀pọ̀ sí dáadáa fún gbogbo àwọn afẹ́sìn so inú àwọn tí agbáwájú wọn kẹ́kọ̀ọ́ ni wọ́n wà so nígbà tá a fi wà ní Al-Hikma University nígbà yẹn so wọn a máa kọ́ wa ní usul fiqh wọ́n sì kọ́ wa ní al-qawaidu al-fiqhiyya nígbà yẹn so wọ́n a máa ń fún wa ní a'malul fasli àwọn classwork tí wọ́n ti ká lára rẹ̀ fún yẹn níbi 30 marks ìgbà yẹn ni àwa gan sọ pé àwádìí pé kí ló fà tí orúkọ yìí fi ń jẹ́ bóyá tó fi ń pè Eléyìíké so ìgbà yẹn ni wọ́n sọ pé ohun tí wọ́n sì máa kọ nǹkan lé lórí kí ló dé tó fi ń pè Eléyìíké. táwọn sọ pé tẹ́ kọ̀ọ̀kan. ohun tí máa kọ nǹkan lé lórí táwọn máa fún mi ní 30 marks lé lórí ìgbà yẹn nìyẹn so ẹ sì mọ̀ pé àwọn afáwa èèyàn ńlá ni wọ́n sá takú pé òun táwọn fẹ́ nìyẹn so mo sábà pé tó mo gbọ́dọ̀ dìde nígbà tá a fẹ́ fẹ́ẹ̀lì a bá fi lọ bá àwọn àgbàlagbà tó kù nílé nígbà yẹn nínú àwọn àgbàlagbà tá a rí nígbà yẹn wọ́n pe bàbá kan ní bàbá Abdulsalam Àgbájé àwọn náà ti jẹ́ wọ́n ti jọ́lọ́wọ́n ọba ní pé ní ìsìnkọ́lọ́wọ́n ọba ní kẹ́wọn so àwọn wá sọ fún mi gbà mọ́ lọ wádìí pé kílé tó fi ń pe léyìn nílé Eléyìíké òun lórúkọ mi gbajúmọ̀ lórí ẹ̀ káàtì ẹ̀ ní pé mò ń bọ̀ wá ó ti já sí pé mi ni wọ́n ń pè ní Eléyìíké nígbà ó ṣe pé lé ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe fi ń pè mí ìyẹn náà tún ní tẹ̀ tiẹ̀ lọ́tọ̀ so ọmọ wa lọ bá bàbá yẹn wá ní kí n padà sí Káwa ọ̀rọ̀ tí mo bá gbọ́ ní Káwa lọ́rọ̀ ó sì tún kún àwọn àgbàlagbà kan táwọn ju bàbá tèmi lọ so nílẹ̀ ńgbà ìmọ̀sá lọ bí wọn àwa ní bàbá kan bẹ̀ láwọn bàbá tó bí àwọn bàbá mi so bàbá yẹn wọ́n ní Habibu lè kọ wọn bí wọ́n ṣe ṣàlàyé fún wa tó wọ́n ní Habibu lórúkọ wọn ń jẹ́ so bàbá yẹn nìyí wọ́n á máa ṣètọ́jú eyín wọn dáadáa wọ́n máa rún pákó téèyàn mọ́ so àwọn yẹn wọ́n máa ń ròyìn wọn pé eyín rẹ̀ funfun bí ike nítorí pé ike white yẹn ni wọ́n kọ́kọ́ mọ̀ níjèló so eyín rẹ̀ funfun bí ike ó lé ẹ̀kọ́ tí wọ́n nílé yẹn ń jẹ́ tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀kọ́ tí wọ́n ń pe léyìn òun nílé bàákínní pé bàbá kékeré tí ò tóbi tí ò tóbi àwọn yẹn ní báyà nítorí ẹni gbogbo àyè òfin tóbi gan pé bàbá tó ṣe wàhálà ìwòye ẹni tó tóbi so eyín kan tí wọ́n ní wọ́n ń pe léyìn tẹ́lẹ̀ bàbá yẹn wá gbajúmọ̀ pẹ̀lú ìtọ́jú eyín yẹn wọ́n á sọ pé níbo lọ ń lọ náà mò ń lọ sílé bàbá téyìn rẹ̀ funfun bí ike wọ́n á padà gé títí fá tó fi padà di Eléyìíké ó fi hàn pọ́rọ̀ mẹ́ta níbẹ̀ lábẹ́ rẹ̀ sọ́híbù àsínní al-Ibliziyya mo ti padà fi kọ pírójẹ́tì yẹn gbà yẹn ni so Eléyìíké
ike so ìdí pàtàkì tó fi ń porúkọ yẹn bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n kí ló fà tí wọ́n fi wá lé mọ́ mi wò ní pé kọ́lé ni nígbà tá a fi wà ní ilé ẹ̀kọ́ wa tó ń pè ní ẹ̀kọ́ tí ń jẹ́ ńgbà yẹn wọn ni Kulliyatu Tadris al-Arabi al-Islami èyí tí àwọn àfáà wa tí wọ́n ṣe dásílẹ̀ rẹ̀ Sheikh Abdulrahim Hamza kọ́lọ́n kí ọba ní sí dáadáa fáwọn náà tó rà ṣàǹfààní tó pọ̀ lọ́dọ̀ wọn kọ́lọ́n tó fi ọ̀nà súnnà mọ̀ wá akẹ́kọ̀ọ́ dáadáa lọ́dọ̀ wọn tá a kéwú tààrà lọ́dọ̀ wọn kọ́lọ́n tó ní ká gbọ́ súnnà yìí so níbi 1991 ọ̀kan náà àwọn olùkọ́ tí wọ́n wá láti mọ́sárì ńgbà yẹn wọ́n ń pè wọ́n ní Sheikh Abdullatif Abdulkabir Aláàyá ọmọ Ìlọrin ni wọ́n sọ Egypt làwọn ti parí so àwọn ni wọ́n tẹ orúkọ yẹn mọ́ mi là wọ́n á ní kí n fi sorúkọ kẹta mi láti gbà náà bó ṣe di báwọn yẹn ń pè mí ní eléyìnkí ni so orúkọ ilé ni so èmi mọ̀ kàn gbajúmọ̀ pẹ̀lú wọ́n fi orúkọ ilé yẹn pè mí. Alhamdulillah. Amin. A mọ̀ pé lẹ́yìn ìgbà tí ẹ bẹ̀rẹ̀ kéwú láti ilé tẹ́ ń bá àwọn bàbá tẹ́ ń bá àwọn tó ń kó tírà rẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún wa a fẹ́ kẹ́ tún mú wa kẹ́ fọ̀nà mọ̀ wá díẹ̀ nípa bó gangan ni kọ́ kéwú yìí ṣe bẹ̀rẹ̀ kó tó wá di kéwú yá tó lọ jámíà ní àti àwọn ọ̀sán tó jọ ń gbà sọ̀rọ̀ àlè. Alhamdulillahi Rabbil Alamin ẹ rí i pé mo ṣe ṣàlàyé ni pé àti ẹ̀ tí ì gbọ́n lótìtọ́ Ọlọ́run ṣe dáadáa kan fún mi tó yẹ pé máa ń dúpẹ́ lórí ẹ̀ pé a ní àtàdákàr gbogbo ìgbà tí mo wà tí ń lè tí ju bí ọmọ ọdún méjì lọ ìmárìn tí àwọn kẹ́kọ̀ọ́ kan títí dìsìn hátà mo tún sọ̀rọ̀ kan fáwọn student kíláàsì lẹ́jọ́ mẹ́ta yìí pé ọ̀kan nínú àwọn bí àwọn tí wọ́n súnmọ́ wa gbà torí àwa náà ń sọ dáadáa tọrọ mọ̀ sẹ́yìn àhùn sọ dáadáa àhùn sọ dáadáa kódà nígbà tá à ń gbẹ́sẹ̀ sókè ni wọ́n ti kàn fi fún wa gan so inú àwọn ẹni tayọ wọn máa ń kọ́ wa pé ọyá lọ káwù ọyá máa káwù fún wọn máa ṣe kinní fún wọn ẹnìkan bẹ̀ mí ń sẹ́ pé kí n lọ rógì wá níjọ́ yẹn ògì tí wọ́n fẹ́ kó tí wọ́n fẹ́ mu so nígbà yẹn o mo wá dé ibì kan àwọn tó bá jọmọ sẹ́yìn ọmọ mo fẹ́ sọ ní mọ́sálásí Ọlọ́run ṣògo nílé bàbá Ọ̀pọ̀lá bàbá yẹn náà ti jáde láàyè bárábìnrin kan ti wá bá mi nìyẹn wọ́n wá sọ fún mi pé níbo lọ ń lọ náà mo ní mọ̀ ń lọ rógì tẹ́fẹ̀ẹ́ ipa kiri gan níbo lọ ń lọ mo ní mọ̀ ń lọ rógì ọyá mú ọwọ́ rẹ̀ wá ọba gbowó yẹn lọ́wọ́ mi ọba ní wà lọ́lẹ̀ ẹ rí i pé yẹn kiri gidi náà mo fi ní mo máa ń rántí àwọn ọgbà tá a wà ní kéékèèké so débi pé ẹni ẹ wá ń padà ń béèrè lọ́wọ́ mi pé ogi náà ẹni tí ń lọ jẹ́jẹ́ rẹ ti gbowó òun yẹn ní tí bá wà ń lọ kunkun kẹ́ńkọ́ kọ́ máa gbowó lọ́wọ́ rẹ̀ kọ́ bá sì dá èyí tí wọ́n á ń sọ nìyí ni pé ẹni tá a wá wí yẹn títí dòní olónìí á ní àárọ̀ tó ha dìsín tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí dòní tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí kódà tá a bá jọ ń lọ àtàwọn ará ilé ni ó ti wẹ́ ní ó ṣàbòsí nígbà mọ̀ wà kékeré ìjù báyìí lọ gbà yẹn mọ̀ mọ́ dìsín so òun yẹn ló jẹ́ kí n rántí bá a ṣe ń ṣe torí àti ìgbọ́n rárá tó ti mú wa lọ sí mọ́tòrọ̀sà so bá a ṣe wá kéré yẹn àwọn akọ níbi àtúbọ̀bọ̀ mi akọ níbi àtúbọ̀bọ̀ mi Ọlọ́run tó padà kádàrá kí n bọ́ sọ́dọ̀ bàbá wa Alhaji Hadi nílé ìbá ní òkè ọlámbẹ̀yẹn náà ni ọ̀dọ̀ wọn ni mo ti ké Quran so kì í wá sí Quran nìkan ni wọ́n kọ́ wa ń gbà yẹn wọ́n kọ́ wa ní kíwù yẹn dáadáa tí sì máa fi ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sọ̀rọ̀ pé gbogbo àtàbá fẹ́ máa ṣe lé kí ó pa à ń ṣe kẹtẹ́ẹ̀bù àwọn kẹtẹ́ẹ̀tìbù ká gbìyànjú ká lo ìlànà tí irú àwọn bàbá táwé yìí lò so tá a bá ti ń kéwù lọ ó ti láàrin tí wọ́n dáwà tó kọ́yá dún bẹ́ẹ̀ ni àyà yìí ọ̀rọ̀ ìrun ní ń sọ àyà yìí ọ̀rọ̀ àwẹ̀ ní ń sọ èèyàn máa rántí kó tiẹ̀ tó ti pa bẹ̀rẹ̀ yín lì mí rárá lẹ́yìn pé kéwù ọ̀pọ̀lọpọ̀ kéwù tá a dẹ̀ ké náà nìyí àhá sórí àtẹ̀yí tó ṣe pákọ̀ sínú wàhálà ni kí wọ́n tó ṣe pé wọ́n yẹn tíra fáwọn ó pé gan o ayé ṣe kódà mọ́sáàfù tí ábòmí rà fún mi tí mo fi ké Quran ó dẹ̀ sì wá ń lédì sí ń bẹnu ọ̀rọ̀ fún bíbá yìí so wọ́n yẹn tíra fáwọn àníwò ìpè ọ̀púpọ̀ rẹ̀ á ti kọ́ tó ṣe pa ti ha sórí so ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ Quran lẹ́yìn ìgbà tá a parí lọ́dọ̀ wọn a sì tún mọ̀ ọ̀kọ́ dáadáa so wọ́n kọ́ wa ní ilimi bá a ṣe ń pín gbà ẹ̀wọ̀n náà ní ká kọ́kọ́ ké al-fawaqihu as-saqita èyí tí Sheikh Adamu kó jọ yẹn òun náà wọ́n ń pè ní ìbẹ̀rẹ̀ ilimi gbà yẹn
so làkọ́ jà fi hadith kudusi fáàrì fún ní kọ́bùlà ẹ̀ńtà àbùdú ni òun là fi bẹ̀rẹ̀ kí ó ń gbà yẹn so láti bí 1986 tí Ọlọ́run ti kádàrá pé kí n parí Al-Qur'an tá a sì ti mọ ìtumọ̀ díẹ̀díẹ̀ ìgbà yẹn náà mo ti fẹ́ parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ńgbà yẹn torí ká tó wọlé ìwé ọwọ́ wa tẹ́tí kódà mò ń rántí náà òfin mo máa ń rántí ìgbà kékeré mi mo lọ lọ́dún kìíní wọ́n ní náwó sétí ní àtòrí wọ́n ń pè ní ads nsìn àtòrí ní faramọ́ra ní àwọn àdó ẹni ọba jọmọ sẹ́yìn ọmọ àwọn àdúgbò tí ń sọ yẹn so a lọ ní ọdún kìíní wọ́n dá wa padà ọdún kejì wọ́n dá wa padà àwọn lọ́wọ́ ò tẹ́tí ni so nígbà tó padà títí wọ́n padà gbà wá so ìgbà tá a padà parí primary school mo ti kọ́ gba àwọn ọ̀tàn yìí sínú tírà mi Shi'ru Ibn Mudaththir mo ti kọ́ síbẹ̀ so gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn yìí mo ti kọ́ sínú ẹ̀ so ìgbà tó di parí primary school kí òun yẹn ló wù wá ṣùgbọ́n àbúrò dádì mi kan wà wọ́n ń pe orúkọ wọn ní Abdulwahid Atiku so bàbá yẹn ní òun fẹ́ kí n kàwé so mo ti wá jáde primary school ó wá sọ pé kí n padà sí school padà so that kí n lè ṣe common entrance kí n fi láǹfààní àti wọ secondary school láàrin ìgbà tí mo padà yẹn ọ̀rẹ́ mi kan sì ń bẹ tó ṣe pé èmi àti àjọṣe primary ni àjọ lọ sílé kí àjọṣe ìdádì ni àjọṣe sanẹ́wì ni àtúnjọṣe jamia ni nísẹ̀yìn bí báyìí náà so àdédé mo ṣe gbéra padà nìyẹn bá lọ lékè mo kọrí sí kùlíyà ní 1989 Kulliyatu Tadris al-Arabi al-Islami èyí tá a sọ pé àwọn Sheikh Mudiru Abdulrahim Hamza tí wọ́n dálẹ̀ ní 1989 so mo sì lọ wọlé kí wọ́n máa débẹ̀ báyìí mo bọ́ rẹ̀ mi yẹn bẹ́ẹ̀ so láti gbà yẹn láti bẹ̀rẹ̀ lé kí ó so bá ṣe wà ń bá lọ títí nìyẹn àparí ìdádí nígbà tá a parí ìdádí ọmọdé ò ní sálẹ̀ má sọ ọmọdé because kékeré náà láti àtàfi kéwù yẹn ó jẹ́ ká máa rántí pípọ̀ náà nǹkan tá a ti kọ́ ń gbà yẹn ṣèkọ́dà wọ́n bá fún wa ní nǹkan pé ká há báyìí àìdélé tá a fi há so níbi tí brain yẹn tó ṣe kíní dáadáa ń gbà yẹn so mo rántí ọ̀kan náà àwọn afáwọn ń pè yẹn ní Abdulaziz bá gbà ń sọ̀rọ̀ ó fún wa ní orin kan sọ́tù sọ̀fẹ́rù bòlìbòlì ẹ̀ ti máa gbọ́ àyèjì kọ́lípì sàmọ́rì láti gbà yẹn náà mo ti wà á ń ta akọ́ sẹ́yìn èdè wọ̀sùn dáadé wà mọ́ òdáde ẹ̀ ti kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ wọ́n lé wọn tó dáadáa ní gbogbo àwọn orin ní pátá ọwọ́ ni ẹni tó bẹ́ẹ̀ ha o àwọn ó bùn ní nǹkan wọ́n fẹ́ sọ fún yín pé ilé kí wá sí wà ní mọ́sálásí ọjà ń gbà yẹn ó dàbí ìdílé tí wọ́n fi ha gbogbo orin so lórí ipa ru tírabàyà àti brain yẹn wà tòsí dáadáa so ìgbà tá a parí ìdádí ní 1991 so ọmọdé òní sálẹ̀ má sọ ọmọdé má ní kí òye ti délẹ̀ bá lọ sékòó láti bẹ̀rẹ̀ lọ sékòó mo lọ sékòó nígbà tí ń dẹ́kòó mo bọ́ sọ́dọ̀ brọ́dà mi kan ọ̀dà mi yẹn wá ń sọ pé kí ló fẹ́ fi kéwù ṣe àmọ́ pé bó ni ó ṣe rí ni kí ló fi kéwù ṣe àbí ìwọ náà fẹ́ máa dáhùn àlejò lóhùn nítorí pé ohun tí ẹni ẹ̀rí pọ́ gbajúmọ̀ ń gbà yẹn wọ́n ní pé ní tó bá ti kéwù yóò jókòó yóò máa dá àlejò lóhùn yóò máa ṣe jálàbí òun ni ó máa ṣe kí ló fi kéwù ṣe gan mo sáà dáhùn pé ẹ ṣáàjà kéna ẹ ṣáàjà kéna brọ́dà mi yẹn wá ń sọ fún mi pé ọ̀rẹ́ àwọn kan ń bẹ mẹkáníìkì ni ọkọ mẹkáníìkì kódà ó ti ra mọ́tò báyìí tí wọ́n náà bá lè lọ kọ́ mẹkáníìkì kọ́ padà àfáàlì mi fẹ́ yà ó ọlọ́run kọ́ bá ń kẹ́ dáàdì mi àtọ̀rẹ́ wọn kan wọ́n ń pè ní Mas'ud ọlọ́gẹ̀dẹ̀ ọ̀rẹ́ àti kékeré ni wọ́n jẹ́ àti dáàdì mi bàbá yẹn sì tún wà láyé dìsìn so bàbá yẹn bí wọ́n ṣe wá ní àwọn kan wà mú mi lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dáàdì mi wá ń sọ fún mi pé o tí débi tí mo fẹ́ kó dé mo yẹ sáfà ní ńlá o dáàdì mi ò lè tú tíra bẹ́ẹ̀ mi ṣe ń tú o débi mo fẹ́ kó dé ihun tí mo fẹ́ ni pé kó o jókòó báyìí káwọn èrò máa wá kí wọ́n máa kọ́ ẹ̀ wọ́n máa kéwú lọ́dọ̀ rẹ̀ o tí dé bẹ́ẹ̀ ọ padà sí sẹ́yìn pẹ̀lẹ́kùn mo ṣe tẹ̀lé wọn ni so nígbà tá a fi parí sanẹ́wì so ọlọ́run ti ní kí wọ́n máa mọ̀yàn ní àdúgbò díẹ̀díẹ̀ sọ̀kọ́dọ̀ ọkọ̀ ọdún kan ti ń parí lórí ipá nkẹ́kọ̀ọ́ wọn ni wọ́n ti gbà mí gẹ́gẹ́ bí olùkọ́ gan ó tún kọ́ ọdún kan ti ń parí nílé ẹ̀kọ́ tí mo ti parí ọkọ̀ ọdún kan ti ń parí ni wọ́n ti gbà mí ní olùkọ́ ní 1995 bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn so a parí ní 1995 wọ́n dá wa dúró gẹ́gẹ́ bí olùkọ́
lẹ́yìn tá a dún bẹ́ẹ̀ ọdún kìíní kejì tó fi di 2000 so mo rí ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n wa kan wọ́n lè jẹ́ junior mi ní mọ́dúrọ́sà ṣùgbọ́n ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún mi wọ́n jù mí lọ so àwọn sábà pé bí ọmọ yìí bí o ṣe ní bírèènì tó yìí tó bá lọ kẹ́kọ̀ọ́ sí kò bá sì dáa so wọ́n sá gbìyànjú bò ní màá ṣe wọ alḥaramain alimahadul ali lilḥaramain èyí tí wọ́n dálẹ̀ ní Ìbàdàn nígbà yẹn ní year 2000 mo sá wọ bẹ̀ mo ṣe dípúlọ́mà yẹn láàrin bíi ọdún kan kó tó di pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mo padà kúrò níbẹ̀ yẹn mo padà wá bọ́ọ̀dì sí ibi tí ń jà lẹ̀ Hikman University nísìn so ìbẹ̀ láti wá bẹ̀rẹ̀ sí ní bá lọ ọdún kìíní kejì nígbà tí wọn ti gba profile ẹ̀kọ́ ọdún kẹta ọkọ̀ọdún ẹyọ kan la fi padà lọ ọdún kan yòókù ní ilẹ̀ Sudan ìbẹ̀ láti wá padà parí tàbí gba degree Dirasat Islamiyya ní Kulliyat Tarbiyah ní 2006. Ọlọ́run kò fi bárọ̀kà tó pọ̀ sógbà àwọn ẹ̀yà. Allahumma amin. Ṣé ìtànà adúpẹ́ lọ́wọ́ yín gan fún gbogbo àwọn ìṣẹ́tẹ̀ fún wa yìí. Nínú àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tán fẹ́ mọ̀ tó sì dáa tọ́lọ́gbà lè jẹ́ kẹ́ lè ṣàlàyé fún wa ni pé nínú àwọn gbìyànjú tán lẹ́ ṣe nígbà tẹ́ wà ní kòlíyà ní ọ̀rọ̀ olóròde sọ̀rọ̀ bàbá wa tẹ̀ mọ́lẹ̀ díẹ̀ sí àsánlá ẹ̀rọ. Ẹsẹ̀ rí nípa ohun tó ní ṣe pẹ̀lú olóró ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa dákọ̀ mi sí pípọ̀ so nítorí pé a wà pẹ̀lú àwọn àfáà wa nígbà yẹn gẹ́gẹ́ bí ohun tó sì yé wa nígbà yẹn so ibi tó yé wa mọ̀ òun náà ni pé àgbà pé jihad là ń ṣe nígbà yẹn ó sì yé wa nígbà yẹn nìyẹn so a ti wà pẹ̀lú àwọn àfáà wa tí mo dárúkọ wọn lẹ́ẹ̀kan Sheikh Abdulrahim Hamza kọlọ́n kó bá ní ṣe dáadáa fún wọn so ohun táwọn yẹn kẹ́ mọ̀ mímọ̀ nígbà yẹn náà ni pé èèyàn nígboyà so èèyàn nígboyà so tí àfáà wa bá sọ̀rọ̀ láti fi dẹ́rù ba àwọn olóró so tẹ́mi ọba gbé jáde yóò tún lágbára gan so látìgbà yẹn náà lókìkí ti bẹ̀rẹ̀ sí ní kàn kódà á ní àtàtà kàrò pé ní 1998 tí kìnínní náà gbóná jẹjẹrẹ tẹ̀wé parí àwọn èèyàn kan náà tẹ̀wé pé mùsùlùmí náà wọ́n ń pera wọn ṣùgbọ́n wọ́n ní ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú àwọn olóró yẹn tí wọ́n wá sọ pé àfàwọ̀ ò ní wọ àdúgbò tí mo pè ládùúgbò kìọ́lá àdúgbò màlẹ̀ yẹn wọ́n ní wọn ò ní wọ bẹ̀ so mo sì fi tagbára bí wọ́n wọ bẹ̀ eléyẹn lè jẹ́ kí òkìkí yẹn ó kàn láti bẹ̀ yẹn so mo fi tagbára bí wọ́n wọ bẹ̀ kódà wọ́n rántí pé níjọ́ yẹn ni à ń kó àkọ́bí ọmọ mi yẹn Habiba so níjọ́ yẹn là ń kó ọmọ yẹn níjọ́ yẹn so àparí tán báyìí wọ́n lọ gun stage bí àwọn olórin ni wọ́n bá ń lọ sọ pé ẹni tó bá wù ó lè gbó lórin wa ṣùgbọ́n èmi gbà fáàmì wá bí lọ wọ́n sì wá sí gbogbo nǹkan yẹn sì ń gbóná jẹjẹ tó a rí orí pa kìíní ẹ̀ torí nǹkan tí ó yé wa ń gbà yẹn ni a rí orí pa rẹ̀ ó sì jẹ́ kẹ́rù jẹ̀jẹ̀ kó bọ́ sẹ́mi àwọn káfìrí ní àwọn àkókò yẹn àti àwọn dàwà àti tá à ń gbé káàkiri ìlú nígbà yẹn. Alhamdulillah Nàìjíríà yìí náà ni tọ̀hún Nàìjíríà náà ni ṣàlàyé fún apọ̀ ọmọ Ìsẹ́yìn náà ni ìjà ara àwọn àfà tí ẹ lè bá wa dárúkọ tí wọ́n ní orípa tó dáa nípa ẹ̀kọ́ yín láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ títí bóyá ní Nàìjíríà tó ṣe fún ọmọ Nàìjíríà náà nínú ayákùnrin. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé alhamdulillah rabbil alamin kéwù tá a fẹ́ sọ pé akéjù tí a sì dá nǹkan mọ̀ tá a ti lè dá nǹkan kọ́ tá a sì lè ti gbọ́ nǹkan yé ọ̀dọ̀ àwọn àfáà yẹn náà láti mọ̀ jù lẹ́yìn ilé kéwù bẹ̀rẹ̀ tá a láti ké lèmi tátàtà yẹn ẹni tó tún ní ọlá àwọn náà ni àwọn àfáà tá a dá kọ́ ni kọ́lọ́n kọ́ bá ní sí dáadáa fún wọn kọ́lọ́n kó jẹ́ kí òdodo ẹ̀sìn àti sọ́nà kọ́lọ́n jọjọ kó wa pọ̀ kọ́lọ́n sì jájọ wà lùjánná pọ̀ torí wàlọ́hì wọ́n sì dáadáa má ní gbàgbé fún wa so ọ̀dọ̀ wọn láti kéwú jù ní Sheikh Abdulrahim Hamza akéwú pọ̀ lọ́dọ̀ wọn pàápàá jùlọ nínú nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹni wọn bá gbọ́ lárúbá ṣé a sọ pé ọmọ kéwú àmì ẹ̀ bá ti gbọ́ lárúbá àwọn ni miftahu ulum tó kún so ó ti bẹ̀rẹ̀ mọ̀ dáadáa ni so akéwú pọ̀ lọ́dọ̀ wọn jù lẹ́yìn nígbà tá a ti wá mọ gbogbo àwọn ọ̀pìnlẹ̀ yẹn dáadáa tí lárúbá ti yé wa dáadáa
àràkún lásán gbági ní padà ń jẹ́ pẹ̀lú gbogbo àwọn ìrìn àjò tí a ń ṣe because a ti lè dá nǹkan kà a ti lè dá nǹkan kọ a sì lè dọ́rọ̀ sọ́ńtà sọ́kò tó di pa jáde ká tó ṣe rihla ilmiya. Ẹ ti mẹ́sàn ọ̀rọ̀ rihla òun náà ló fẹ́ kan àwọn olúwo ni Ọlọ́run ní kẹ́ ti ṣe rihla lọ bóyá ní Nàìjíríà mi àbí níta náà àti ìlú wo gangan ló tún ní impact tó tún ṣe dáadáa nínú alámọ̀rin yìí náà ayáwó. Alhamdulillahi rabbil alamin tó bá ṣe pé nípa tìrìn àjò Ìbàdàn yẹn náà lọ bẹ̀rẹ̀ torí mi jáde kó níbí báyìí rí láti sọ pé máa ń lọ kẹ́kọ̀ọ́ níbì kan jù sẹ́yìn yìí náà lọ. So Ìbàdàn yẹn al-Mahdul Ali al-Haramain ibẹ̀ náà la lọ wọ́n wà ní tòsí àkókò àbí nǹkan nígbà yẹn so ibẹ̀ yẹn náà la lọ so ìbẹ̀rẹ̀ Ọlọ́run dẹ̀ ló ń sábàbí dáadáa pípọ̀ fún mi Ọlọ́run ló ń sábàbí dáadáa pípọ̀ fún mi lónà wo òun ni pé ìgbé súnà wọ Mahdul Haramain gbogbo à ń ṣe jálàbí à ń ṣe gbogbo ẹ̀ tasọ́wò fún gbogbo ẹ̀ pátá ní bẹ̀ lára. Ẹ tún sàwọn yóò náà ni. Gbogbo ẹ̀ la ṣe rí ọ̀fẹ́ sí yàní maratu bi marahila. So àwọn ìlànà tó pọ̀ ajẹtanẹ́pọ̀ mọ́tò níní wá pé kò sí ẹnìkan lè fẹ́ sọ pé kínní àṣegbẹ́rí láwọn oníjàmà àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ àṣerí àṣe tasọ́wọ́fù rí àṣe jálàbí rí gbogbo ẹ̀ pátá la ṣe rí sọkò tó di pọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó fọ̀nà súnà mọ́ wa gbogbo jẹ́gẹ̀jẹ̀gẹ̀ yẹn ń bẹ lára ó tó di pé mo dé Haramain ní year 2000 yẹn so táwa dé Haramain ọlọ́run kọ́ bá ní sàn sheikh wa kan lẹ́sàn rẹ̀ sheikh Abdulwahid ọdẹ àti fẹ́ gbàgbé kọ́ Abdulhamid nínú àwọn afáà ní Ìbàdàn láwọn afáà tí àṣàǹfààní lọ́dọ̀ wọn pípọ̀ nígbà tá a fi lọ sí Ìbàdàn táwa ní má dùn yẹn pàápàá jùlọ nípa àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà pàápàá jùlọ àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà dáadáa kejì tí mo tún wá rí ní Haramain kì í sọ̀rọ̀ wọn bún wa lówó lóṣooṣù torí nígbà tá a fi lọ́ngbà yẹn ìgbádùn tó tinú ìgbádùn wa ni à ń gbowó bẹ́ẹ̀ ni à ń gba owó oṣù wọ́n dẹ̀ ń fún wa ní tíra lọ́fẹ̀ẹ́ wọ́n fún wa ní sákà lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀ pátá ọ̀fẹ́ ni kódà wọ́n á tún máa gbé àwọn àkọ́ ìkó wa ní àwọn ẹran bíi 37 40 kankan tó ṣe pé èèyàn bíi 3 4 ni wọ́n lè kó dì mágbó ẹyọ kan tẹ́lẹ̀ ni wọ́n máa bàjẹ́ sínú ọgbà ńgbà yẹn so kì í ṣe tẹ́lẹ̀ àǹfààní má lè gbàgbé tí mo tún rí wọ́n ní kí mo lẹ́ẹ̀kì tíra gan wọ́n á lọ jù wá sí láìbírì tó sí ibẹ̀ nílé wá wá ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní ká sọ wọn kíní báyìí ọ̀dà kíní báyìí ọ̀dà kíní báyìí ọ̀dà kí ló tí ò fi dá ọ̀yá lọ́wọ́ tíra báyìí lọ́wọ́ tíra báyìí lọ́wọ́ báyìí so Ọlọ́run sì nígbà tí nǹkan táwọn afáwà ti fi kọ́ wa ńgbà yẹn òun ni pé akúndùn tíra gan so débi pé tí mo bá mú mùjáládù báyìí tí n bá rí pé mo kà á láti ìbẹ̀rẹ̀ dé parí mi ní stop ẹ̀ ọba dẹ́dá sì wá ṣàánú mi láwọn ọgbà yẹn débi pé ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan tí mo bá ti sín tí mo ti wò rí ní pípọ̀ rẹ̀ ní fẹ́ rántí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní sábà máa rántí láwọn ọgbà yẹn ló fi já sí pé àwọn nǹkan tá a ti gbé ságbárí tá a ti kà tá a ti mọ̀ ń gbà ní a sì tún jàǹfààní rẹ̀ dì sí tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí so ibẹ̀ mo ti wá ṣàǹfààní pípọ̀ ẹ pé wọ́n ṣe lé wa jáde kó nu mọ́kítábà ni tí wọ́n bá fẹ́ tì wọ́n sì sin báyà wa náà láwa ń bẹ tí ọba ti bọ́ sásìkò ẹ̀kọ́ so kó tó wá di pé mo padà sí Ìlọrin ní ìlú kejì tí mo tún dé nígbà tí n tẹ̀ tó wá débẹ̀ dáadáa tún wá kó nù dáadáa ìyẹn níbi tí ń jẹ́ Jami'atu al-Hikma lọ́wọ́lọ́wọ́ báyìí so nígbà yẹn wọ́n ń pè ní Kulliyatu al-Ulumi al-Islamiyya wal-Arabiyya ńgbà àbí Kulliyatu Tarbiyya sá ni wọ́n sá ń pè nígbà yẹn so nígbà ni Ọlọ́run tó wá gbàdúrà mi mọ́kítábọ̀ tó jì sí sákànù wa kódà àwọn tẹ̀ tó wá ṣe àwọn nǹkan tí ẹ̀mí yìí ó tún máa fi fà rẹpẹtẹ ọ̀gọ̀rọ̀ tíra tí ń bẹ nílé yìí bẹ́ẹ̀ mo ti gbà yàtọ̀ sáwọn èyí tí mo gbà nígbà tá a fi lọ sí Saudiya ọ̀gọ̀rọ̀ rẹ̀ mẹ́ẹ̀ láti gbà gbogbo bá sí ń wọnú mọ́kítábà wọn máa kọta lọ́wájú bóò ló ṣe wọbẹ̀ sí bóò ló ṣe kà á sí. wọ́n máa fún lẹ́bùn. tí wọ́n bá ti wá wò tó bá di ìparí ọdún wọ́n fẹ́ nìyẹn lẹ́bùn tí ròbítíbitì wọn kò fún wa so ó tún wá jẹ́ kí n ṣàǹfààní gan nígbà tí mo fi wà lọ gbogbo ọdún mẹ́tẹ̀ẹ̀ta yẹn so lẹ́yìn ìgbà yẹn látó ṣe wá bọ́ sí ilẹ̀ Sudan yìí
a gbé gbogbo èmi ní oní jamaade yẹn agbèdè Sudan agbọ́rọ̀ jamaade Sudan kódà ó kùn sáátà tá a múra pa fẹ́ máa bọ̀ wálé òun ni àpàdà rí nínú àwọn ọmọ ìyá tí wọ́n ń pe àkíyèsí kọ̀ọ̀kan tí wọ́n ń dání lólobó pé jamaade ń ṣe ẹ kíyèsí kẹ báyìí làwọn àáfàá ń sọ nípa rẹ̀ àbá tún bẹ̀rẹ̀ sí ká bó ṣe pẹ́ ń tọ́ gbádùn kíkà ní mí àtún ká àká so a lọ sí àwọn dawratu ilmiya bíi ọ̀dọ̀ àwọn jamaatu ansar sunna al-muhammadiyya so mọ́gbà ni a mọ̀ wọ́n sí sàlàfíà gidi kó tó di pa àwọn afáàṣẹ ń wí àwọn kankan nípa àwọn tó ní sí pẹ̀lú ọ̀rọ̀ síyáṣà nísìn so lẹ́yìn náà ni jamiatul kitab wa sunna so àti àwọn mọ̀sájìdù mi tọ́jú àwọn jàwámi ọjọ́ jùmọ̀ àtàwọn èyí tá a máa lọ ba'da subh àti èyí tá a máa lọ láwọn dárúsù ní àsìkò mọ́gírìbì ibẹ̀ láti wá ṣàǹfààní lọ́pọ̀lọpọ̀ tí a fi padà pa ọ ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ a fi padà pa tì so ìlú kẹta tí mo dé òun náà nílẹ̀ Sudan ìlú kẹrin òun nílẹ̀ Saudiya so ọlọ́run ní ká láǹfààní àti ṣe umrah láti lọ sí hajj kékeré so láàrin bí oṣù bíi mélòó tá a lò yẹn àwọn náà jẹ́ kan náà àwọn ẹni tó ṣe pé máa ń jókòó ti àfáàwá wọn ti papòdà sí Sheikh Muhammad Abdulrahman Al-Ajlani rahimahullah so àjókòó pẹ̀lú wọn dáadáa fáwọn dòrósù wọn àìsábà pàjẹ́ títí gbogbo àwọn sùn tá a lò ní Saudiya àti àwọn jókòó kọ̀ọ̀kan náà so àwọn bí tá a ti ṣàǹfààní wọn bá ààyè tí mo ti dé mẹ́rẹ̀ẹ̀rin láti lọ kẹ́kọ̀ọ́ náà ní alhamdulillah. Sudan lẹ́tú ẹ̀ṣẹ̀ láìpẹ́ pé Sudan ló wà náà àwọn tẹ̀tù ti kí o ǹjẹ́ rí àwọn experiences pẹ̀lú chef pẹ̀lú wa nígbà tẹ́ wà ní Sudan ilé lókàn. Wọ́n fẹ́ kẹ̀kẹ́ lá ẹ lànà fún mi kí n fi mọ níbo ní lọ bẹ́ẹ̀. báwa ṣe mọ́ kẹ́kọ̀ọ́ ní Nàìjíríà lápèjúwe ó yàtọ̀ sí ló lè yàtọ̀ sí ilẹ̀ Sudan àbí àwọn ilẹ̀ Saudi so ẹ̀ṣẹ̀lẹ̀ báwa wo méjì ìpìtọ̀ ilé yìí ó láwọn àwọn advantage báyìí ní ìlànà ó ti clear àti ẹ ti lànà báyìí ẹ ṣeun ẹ ti lànà fún mi báyìí ṣe rí nǹkan tẹ́mi kàn rí pípọ̀ jù òun ni pé alhamdulillah a ti jẹ́ akẹ́kọ̀ọ́ tí ó ti yanjú díẹ̀ kó tó di máa lọ sílẹ̀ Sudan so àwa rí i pé nígbà tá a dé Sudan ni wọ́n fẹ́ gbé wa sí kí n rọ̀ jù ká ń bá bọ̀ lọ débi pé ọ̀rọ̀ gidi pàápàá jùlọ tá a bá ní ká lọ wọ̀rọ̀ dirasatu islamiyya tá a lọ sí nípele àtẹ́rìbíyà gan-an àwọn ò sínú ẹni tó yẹ pé máa ń dààmú lórí pé ẹ dákun kí ni wọ́n ń kọ́ wọn because gbogbo ẹ ti wà ńlẹ̀ láti Nàìjíríà kódà ìrántí mọ́ rántí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ faraid ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogún pínpín àtọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn qawaid so ọgbà àwọn ọmọ orílẹ̀-èdè mi mo tó ní mò ń rántí nígbà tá a fi wà mẹ́ bí 64 countries nígbà yẹn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè mi ọ̀pọ̀ wọn látara máa ń là nínú ìmọ̀ faraid àti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn qawaid lughawiyya yẹn a máa ń là wọn gidi wọn rántí ọ̀kan náà àwọn àfáwà tí wọ́n máa sọ kí ni yóò yé bàbá yẹn máa sọ pé kò lè yé yín idhabu ila al-masjid ẹ lọ mọ́sáàsì wa ta'allamu hunak kẹ́ ẹ lọ kẹ́kọ̀ọ́ mbẹ́ ó rí pé àwọn ẹni tẹ́hun tó ń wò yìí àwọn ẹni yìí tí wọ́n ti kọ́ dáadáa tẹ́lẹ̀ ni so a rí i pé tibẹ̀ yẹn gẹ́ tún rọ̀ pẹ̀lú ohun tá à ń bá bọ̀ ní ilé ó wá jẹ́ kí nǹkan yẹn rọrùn kó sàkọ̀dà wà láàmú rárá kódà rí inú wa pé yọ́sẹ̀ he pépà tí ó fi kọ nóòtì wọn lójú ọ̀nà tí ó fi kọ nóòtì wọn tí wọ́n fẹ́ kọ́ nínú kíláàsì yọ́sẹ̀ he pépà lọ́nà ni ó fi kọ́ nínú àwọn ọ̀dájọ́ lọ bí tí nǹkan yẹn rọrùn dé alhamdulilayi. Iṣẹ́ láwọn èèyàn tó jẹ́ pé àbáwọn tọ́jọ́ jẹ́ bí akẹgbẹ́ yín tó wá láti sẹ́yìn táwọn àtẹjọ́ kéwú àwọn àtẹjọ́ lọ sí university ní Sudan. wọ́n wà dáadáa àárín àwọn ẹni tí ń lè gbàgbé tí wọ́n sì jọ ní sábàbí dáadáa fẹ́mi náà wọn náà ni Ustaz al-Fadil Murtada Abdulrahim Abu Lubaba nínú àwọn tá a jọ lọ sílẹ̀ Sudan a sì ti jọ kẹ́kọ̀ọ́ marhala idadiyya thanawiyya wọn jami'iyya omi ọ̀pá ti wà ní ìsìn àwọn àti wọn láti bíi 1989
ẹ̀rí pé yóò ti fẹ́ tọdún mẹ́wàá báyìí àbí yóò fẹ́ pé bí ọdún mẹ́wàá báyìí láti jọ wà. So lẹ́yìn náà ni al-Ustadh al-Fadil Luqman Yusuf hafidhahullah wa ra'ah nínú àwọn àjọ lẹ́sọ̀rọ̀ Sudan gbogbo wọn yẹn náà àti jọ wà lórí dáadáa àti lórí al-manhaj salafi títí dìsìn náà àjọ kẹ́kọ̀ọ́ nìyẹn. Alhamdulillah. So járe bóyá bí challenges àbí ìpèníjà tẹ rí nígbà tẹ wà ní tẹ kúrò Nàìjíríà láti lọ kẹ́kọ̀ọ́ generally. Tí Ọlọ́run bá ti ní kí èèyàn ṣe àṣeyọrí lórí èròǹgbà rẹ̀ ẹ mọ̀ pé bó ṣe já sí pé ìdùnnú tó bá dé èèyàn ní rántí pé òun kan ìnira rí tí ìnira náà bá sì débi pé èèyàn gbádùn rí ni sọ̀rọ̀ lórí pé tá a bá ń sọ parí kí làwa rí lẹ́gbẹ̀ẹ́ nǹkan táwọn èèyàn máa ń rí wàláhì àrí tó sì pọ̀ láwọn ìgbà tá ń lọ kẹ́kọ̀ọ́ nínú kẹta àkọ́kọ́ rí ni pé àkọ́kọ́ rẹ́ nìkan kan rìn wá lọ́wọ́ náà la aba wala umma títí tí mo fi kẹ́kọ̀ọ́ débi mọ́kọ́ yìí kò sẹ́nìkan tó ní fálù lórí mi nínú Usra ni ò níbi kankan pé ìbá àwa lárìn ọ̀dọ́ wa kò sí òǹtọ̀ tó ní fálù lórí mi mọ́tò gbà tó bá dẹ́dàdẹ́ ti kádàrá pé á débi tá a dé àpadà débẹ̀ náà ni so inú nǹkan tó le jù òun ni pé káwọn èèyàn ó rí èèyàn máa rìn wọ́n lọ́wọ́ káwa sì máa rí bá a ṣe wá ṣe nìyẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ torí at least ní ẹni tó jẹ́ dáàdì mi nísìnyí wọ́n ti jáde láti bí 1994 wọ́n ni wọ́n ti jáde láyé láti gbà yẹn náà nìyí èèyàn náà lèèyàn ń dọ́gbọ́n gbogbo ẹ̀ títí tàfi débi tàdé ẹni tó jẹ́ mọ́ mi fàkírà wọn ò ní nǹkan kan àtàǹgbà tá a fi lọ pa nkẹ́kọ̀ọ́ lọ́wọ́ gan-an yàní tàtájú ìlẹ́yìí tún ní bùkátà sí yẹn ni tá a fi lọ tá a fi dé ilẹ̀ Sudan lóòótọ́ jẹ́ nǹkan tí ń ba nínú jẹ́ pé tó ìgbà tí ó padà di pé àsìkò padà change fún yẹn àwọn náà ti padà sí ọ̀dọ̀ Ọlọ́run kọ́lọ́run kí ó bá ní kẹ́ wọn so nǹkan tí mo fẹ́ lè rí kó ṣòro jù fún mi àwọn ni àìrí olùrànlọ́wọ́ so àìní olùrànlọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run sì tún ṣe dáadáa fún mi náà kò síbi tí màá dé báyìí nǹkan rí pé ògbé ọkàn máa rọrùn náà ni so àti ní Ìbàdàn ni o àti ní Ìlọrin ni o àti nílẹ̀ Sudan ni o kódà gbogbo ẹ̀ pátá làǹgbò agbowó ń Ìbàdàn agbowó ńlọrin agbowó ní Sudan gbogbo yẹn náà la tẹ́lẹ̀ jọ a padà fi ṣe ọmọràn bẹ láwọn àwọn tó tún kù àti ọmọràn bẹ alhamdulillah. Kọ́lọ́run kó wa wá sọ ilé sàn ètò tí ẹ ti wò láti àtàárọ̀ náà ní 5 Pillars of Sunnah àwa pẹ̀lú ìkan náà fún àwọn gbòógì ní ilẹ̀ Yorùbá nílẹ̀ Ìsẹ́yìn Sheikh al-Ustadh Abdulwasi' Mudaththir ilé hafidhahullah ta'ala. Sheikh náà tọ́ alhamdulillah Nàìjíríà náà ni ẹ ti padà wá Ìsẹ́yìn náà lè tún padà sí alhamdulillah. Ǹjẹ́ aláwọn ìpèníjà tẹ̀tí wá rí láti wá máa tọ̀? Ìyẹn lágbára o. Ṣé tó bá yẹ pé ń pọ̀ ọ̀rọ̀ dáwà yìí tó bá jẹ́ òun nìkan la fẹ́ fi sọ̀rọ̀ níjókòó yìí èèyàn nífẹ̀ẹ́ parí rẹ̀ o ojú rí o ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ rí pàápàá jùlọ mo ní problem látara àwọn ẹni tó ṣe pé wọn ò sí lórí al-manhaj as-salafi nílẹ̀ yìí láwọn jàmáà tó lé kọ mi ní dákọ wọn kí wọn má bínú torí wọn máa bínú ni pé ọmọ tó bú wa èébú náà wọn ó pè kìí sì sí èébú à ń ṣàlàyé ọ̀rọ̀ ni kódà ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ rí tó ṣe pé wọ́n sì pé gbogbo àfáà sẹ́yìn lèmi lórí gbogbo àfáà sẹ́yìn àdúgbò mẹ́ta lọ gbajúmọ̀ jù tó fẹ́ tó didi ìlú mi nísẹ̀yìn wọ́n ń pe àdúgbò yẹn ní Ìsálú ìkejì ní Ẹ̀kúnlé ìkẹta ní Kòso gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò síbi tí wọn ò ti fi àwọn tí wọ́n ń pera wọn láàfáà yẹn ránṣẹ́ láwọn àfáà tí wọn ò sí nílànà Sunnah yẹn náà ni wọ́n á pè mí lọ sílé ìmáàmù àná nǹkan bàbá yẹn ní Abdulghani Ọláyíwọlá bàbá yẹn náà ti jáde láì Ọlọ́run kí ó bá ní kẹ́wọn tí wọ́n pè wá lọ sílé bàbá yẹn ẹ̀sùn wo ni wọ́n fi kàn mí wọ́n lẹ́mí ń pa àwọn èèyàn kèfèrí bò ọ̀rọ̀ kèfèrí bò wọ́n sá ka gbogbo ẹ lọ rẹpẹtẹ kan tó ṣe máa béèrè lọ́wọ́ mi gbà kèfèrí bò ẹni tí ọ̀rẹ́ bá ṣe Ọlọ́run ọba pé ń kèfèrí àìpé ń kèfèrí ẹni tá níbi ọba pé ń kèfèrí àìpé ń kèfèrí
ọ̀rọ̀ yẹn sá lágbára gan so mo fèsì wàhálà yẹn tó kìkì kan tó bẹ̀rẹ̀ sí ní bà mí jẹ́ káàkiri àwọn kan náà tún bẹ dátùn mọ òpó ọmọ ìyá ní àìníye ìgbà làwọn náà wọ́n ti hàn mí lè mọ̀ torí pé àwọn nǹkan má ní gbàgbé nínú ìtàn ni ìní lè sọ tí wọ́n jù bẹ́ẹ̀ lọ nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ dáwà òun tún ládùúgbò tí mo wà níbí báyìí ojú mi rí 25 mọ́sálásí tẹ́ ń wò yìí ìyẹn mọ́síjídò Al-Athari ààyè kẹta rẹ̀ ni bẹ́ẹ̀ ni ààyè kẹta rẹ̀ nìyí ààyè àkọ́kọ́ tí àkọ́kọ́ fẹ́ kọ́ mọ́síjídò sí ìyẹn ń bẹ ní síríìtì kejì ń bẹ yẹn ìyá kan ló bùn wá nílẹ̀ yẹn ń gbà yẹn ṣùgbọ́n gbà tó ipá ní òtí màyín nìke àbá ti fún un lówó so Ọlọ́run bùn òun sí tọ́lọ́run ni so aṣáṣèwé lórí ipò bùn wá àfà kódà àti kan mọ́sálásí lóòótọ́ pákó la fi ṣe ń gbà yẹn ọ̀kan bàbá olóyè kan bẹ ládùúgbò yìí wọ́n ní jagun kan lẹ́kọ̀ọ́ rẹ̀ ìyẹn náà ti lọ bọ́ lọ́hùn nísìnyí yóò ti máa kẹsẹ̀ rẹ̀ báyìí ó fi ojú mi rí èèmọ̀ wàlọ́hì oníkálọ̀ tù ní ìmọ̀ pàwọn yẹn ti sáyìn orí burúkú gan oníkálọ̀ tú mọ́sídìdù yẹn ni á ti kà ní ẹ̀ lọ́ọ́ tù àṣàtù nígbà tí ó tù tẹ́lẹ̀ kejì níbi kan bẹ tẹ́ ń tọ́ bọ̀ báyìí ẹ rí tí wọ́n kun àwọn ṣọ́ọ̀ṣì kan ní irú ọ̀dà mọ́sídìdù yìí ṣọ́ọ̀ṣì yẹn èmi mú ní àwọn ṣọ́ọ̀pù yẹn mọ́sálásí la fẹ́ kọ́ síbẹ̀ gbà yẹn Dr. Fadil hafidhahullah àwọn náà fún wa ní mọ́sídìdù bẹ́ẹ̀ àwọn wá ṣe ziyara mi bí báyìí ọ̀dà ìwà sojú wọn kan wá sí bí báyìí ọwá kí jùmọ̀ ìyẹn wá ní àwọn yẹn máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń kírun nù pákó mọ́sálásí pákó ní tí wọ́n bá sì yín fi hàn yín wọ́n fẹ́ dàbí bí wọ́n ń kẹrin sí báyìí so dókítà wa wá fúnra ara wọn wọ́n tẹ̀lé mi débẹ̀ wá ní eléyìí kètò ṣé ẹ̀sìn náà lọ́wọ́ alẹ́ tó báyìí làwọn èèyàn fẹ́ kọ́ ni wọ́n ń wá nù pákó ooru yìí ọ̀dà àáfún yín mọ́sálásí wọ́n bá fún wa mọ́sídìdì ọlọ́hìn wọn ti pẹ́ ìgìlẹ̀ tí wọ́n ti ń gbẹ́ kòtò báyìí ni wọ́n ṣe tún dìde ni wọ́n ní kò sí ohun tọ́jọ́ àwọn ò ní gbà ni so àgbà tá a padà tú wò ẹni tó jẹ́ olóyè bàbá olóyè àdúgbò yẹn ìta ló ti lọ bọ́lọ́hùn yẹn wọ́n padà pè mí ó ní eléyìí kẹ kì í sóhun o àwọn yòókù rẹ tẹ́ ẹjọ́ ń kírun ní o wallahi ọ sọ bẹ́ẹ̀ fún mi ogun ti lọ bọ́lọ́hùn ó ní kì í sóhun àwọn yòókù rẹ tẹ́ ọ̀rọ̀ tá à ń wí yìí ó gbomi lójú mi tí mo sun ẹkún gidi mo sun ẹkún tí ń hu wípé irú ẹ̀sìn tẹ́ fi mí ṣe yìí gan ní kọ́kọ́ ń dùn mí pẹ̀lú àlejò kí lẹ fẹ́ kí wọ́n máa sọ̀n pa wá káàkiri kì í so wọn àwọn tẹ́jọ́ ń kírun ni o kájà ní gbogbo wọn náà ni alhamdulillah àwọn ọmọ wọn náà nínú àwọn tájọ́ ń ṣe súnà ní àtà bàbá káfíìrì tá a sọ pé dúró yẹn gan onísúnà ni ẹni tọ́jọ́ ọmọ rẹ̀ tó fara bí nígbà tá a tó padà tó kọ́ ilé yìí náà nìyí ibi tó ń jọ́ tó ń kàn lọ́wọ́ tún yarí oníkàn kọ́lọ́hún tó padà wá fún wa nígbà láàyè ní ebi báyìí eléyìí jẹ́ àwọn challenges tá a rí ọ̀pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n pípọ̀ rẹ̀ tá a rí látọ̀dọ̀ àwọn ẹni tó ṣe pé ìwọ̀n táwa gbé dání káwọn gbé dání àwọn náà sì ń wẹ̀wò súnà wọ́n dé fìlà súnà ọwọ́ bàtà súnà wọ́n ń sọ̀rọ̀ súnà lẹ́nu ọ̀dọ́ tí wọ́n gẹ́ láti ń rí sọ̀rọ̀ pípọ̀ jù nísìnyí títí dìsìn so yarumuna bi kulli wailat ọgbọ oríṣi ni wọ́n máa sọ ń pa kódà tẹ́ bá kọ́ béèrè èèyàn tẹ́ béèrè mi lọ́dọ̀ wọn tó wáyé páwọn lẹ́yìn kọ́ lọ pàdé ẹ padà nígbà ní débì sọ́nbi ni wọ́n bàtẹ́ ẹ jẹ́ dé so kò sí kankan tó wà láàrin wa jọ̀rọ̀ pé ọlẹ́gbẹ́ ọ̀dà lọ so ọlẹ́gbẹ́ ọ̀dà àwọn òṣìṣẹ́ tí máa ń àtàkì yàn lẹ́yìn tí wọ́n bá sọ aburú kà sọ opposite ẹ̀ káyàn lọ wọ àwọn lecture wa dáadáa so ohun tá ẹsẹ̀ tá a sẹ̀ wọ́n kò ju wọn bá yẹn náà lọ. Ọlọ́run kó tó ẹnì kọ̀ọ̀kan wá fún tiwa ṣe barakallahu fiikum. Nígbà tẹ padà sí Nàìjíríà àti gbọ́ pé ẹ tó ṣiṣẹ́ ní government secondary school kan. Kò fẹ́ wọ́pọ̀ pé pé olùmọ̀ ẹ̀sìn tún dé sí ìlú fẹ́ mọ fún ìmọ̀ àti súnà káàkiri kó tó wà lọ́wọ́ ṣiṣẹ́ akara ọ̀pọ̀lọpọ̀ kí gangan ló tún bí pé tọ̀rọ̀ lọ ṣiṣẹ́ ní secondary school ayáàpọ̀ wọn. Sẹ́rí ìgbà tá a dé wọ́n ń ṣàyẹn ní agbára ó ní agbára jìdá òun ló fà ní gómìnà síjẹta kọyìn àbánà náà ni wọ́n ń pè ní Abíọ́lá Jímọ̀bí so lòun fi lóun fẹ́ gba àwọn tíṣà gbà yẹn
mo fi apply pé èmi ni ó ṣe Islamic ń bẹ kódà àwọn ọmọ ìyá mi wá látàbẹ́kúta wọ́n fẹ́ lè máa sun ẹkún jọ ní ìgbẹ́tò kí lẹ̀ ń wá ń bí báyìí gbà wọ́n rí àwọn ibi téèyàn ń jókòó sí nígbà yẹn náà ní kò ju bí àsìkò díẹ̀ lọ tí a lò àìpadà kó ń bẹ so àsìkò díẹ̀ náà la lò so nígbà táwọn náà ti padà ní mọ́dúrọ́sà tọ́lọ́run dẹ̀ ti ní kí mọ́dúrọ́sà ó jókòó dáadáa so ọ̀rọ̀ mọ́dúrọ́sà gan bóyá wọn ò sí inú ọ̀rọ̀ ni. Èròǹgbà wa nígbà tá a fi wà ní Saudiya àtàwọn yẹn wa a sì pàdé pé èyí tó dájú ni pé tá a bá dé Nàìjíríà padà àwọn mọ̀dárísù tó ti fẹ́ kú tán káwọ́ náà bó ni ò sí ní ká lọ sáádà àwọn ẹni tó ní mọ̀dárísù yẹn èròǹgbà wa nìyẹn ṣùgbọ́n kò yé wa yí pé èèyàn gbọ́dọ̀ ya mọ́sálásí sí dá wa pé wọ́n pa nítàn so la fi lọ sáwọn mọ̀dárísù yẹn so gbọ́ padà yá wọ́n padà fún wa ní red card náà ni pé ẹ wá máa lọ lé lórí ohun tẹ́ fẹ́ máa ṣe ẹjẹ́ lọ́ọ́ dá tiyín lẹ̀ ẹ máa lọ sọ̀rọ̀ ohun tí kódà àríkẹ́ tó sọ tó ní nígbà tí wọ́n wà ń lọ káwọn yẹn lógún tó ń ní bákan wọn ò ti pínkún ìwọ lè kú kí wọ́n pínkún rẹ bó ṣe ń kọ́ wọn yìí àwa sì ń sọ pé a ti kọ́ sínú àsọ́lẹ̀ tí àwọn òpin bẹ́ẹ̀ tí wọ́n bá gbọ́rọ̀ lókun a ti kọ́ nínú àsọ́lẹ̀ wa. ẹ̀yin tẹ́ tó fẹ́ kọ́ ọ bọ́ ṣe ń gbógun lọ́nà rẹ̀ wọ́n ní sẹ́ ìwọ lè kú kí wọ́n pín bí wọ́n ṣe ń so láti 2008 yẹn náà àwọn náà fi wá gbèrò pé ká lọ dá mọ́dúrọ́sà lẹ̀ so la fi ní al-Markazul Arabi al-Islami lọ́dọ̀ òun àti ní òkè gbégi ní àdúgbò bíbá yìí. wọ́n sì lè ṣe secondary school àti wọ́n kọ́ ìmọ̀ ń bẹ̀ àbí ṣe mọ́dúrọ́sà ní ilé kẹ́kọ̀ọ́ nìkan àrọ̀bíyà a sì wá dá ti skul ẹ̀ ní òkè gbégi bíbá yìí àfi àwọn tí wọ́n mọ̀ ń pàwé àfi wọ́n síbẹ̀. náà ṣe orúkọ ẹ̀ náà bákan náà orúkọ skul yẹn bẹ́ẹ̀ ni à ń pè ní Ahlul Athar schools ìkọ́ tá à ń pè ní. wọ́n sì ní wọ́n ní primary wọ́n ní secondary. àti ní secondary ń bẹ o primary la ní bẹ̀tẹ̀ àwọn ti ilé kéwù yẹn a ní al-I'dadiyya wa Thanawiyya wal-Ibtida'iyya. ọlọ́wà tó ṣe lè náà tó padà ní kókó. àmín. ìlú Ìṣẹ́yìn tá a wà ọlọ́run ti kọ́dà pẹ̀tọ̀ alhamdulillah ibi náà ni wọ́n ti di ọlọ́kùnrin lọ ibi náà lè tún padà tó wá táwọn náà lè tún tó sì bẹ̀rẹ̀ fi ṣe dáwà àti sẹ́yìn alhamdulillah ọlọ́run tó wá wá ṣe ara fẹ́yàn fún wa. yàrá àwọn ìta lè pè ní challenges tó nínú dáwà tó wà nísẹ́yìn lánàá tó sì tún wà nísẹ́yìn náà lè ní. nínú nǹkan tó ń bà nínú jẹ́ jù náà ni pé ọ̀rọ̀ nílá kan bẹ tí Sheikh Adamu tí wọ́n sọ sí ìlú wa yìí so ó sì máa ń dùn yẹn tí yẹn bá ti rántí tí wọ́n kọ sínú tírà àwọn Nasimu Sọba so tí wọ́n sọ pé Ìṣẹ́yìn àmọ́ bí ìlú kèfèrí lápè ni àbí ìlú mùsùlùmí ọ̀pọ̀rọ̀ ńlá ni ẹwà àtijọ́ tí bàbá tí wọ́n ti kọ tírà yẹn wọ́n yà ní irú wa ilé tí ìdáyé gbọ́n yẹn wọ́n ti kọ tírà yẹn ti pẹ́fà. wọ́n ní kí ló dé wọ́n ní pé ní àbá wọ Ìṣẹ́yìn lásìkò tí wọ́n ń ṣe ọdún káfíìrì ìyẹn ní gbogbo àwọn ará Ìṣẹ́yìn kèfèrí ni tí ẹ bá wọ Ìṣẹ́yìn lásìkò ìgbà tí wọ́n ń san ọdún àwọn mùsùlùmí ní mùsùlùmí gbogbo àwọn ará Ìṣẹ́yìn ìyẹn ló wá jẹ́ nǹkan tí ń bá yẹn ló jẹ́ tó pọ̀ jù nílùú yìí pé ìwà kọ̀sẹ́yìn tẹ́ bá rí táwọn yẹn ṣe sùúrù níbi nǹkan àwọn bá tó ti tẹ́nìkan náà tó gbà burúkú wọn tó rọtí lọ síbẹ̀ so eléyìí yẹn ló jẹ́ nǹkan tí ń dún ní jù tó lágbára kan nílùú ìgbè kínní ò sì tí so àgbẹ̀ tí kò lẹ̀ tán nísìn bẹ́ẹ̀ kódà àwọn míì bẹ́ẹ̀ tí wọ́n máa fojú sí ibòmíì tẹ́ tún padà bá ẹnu ọjà yẹn wọ́n lè jẹ́ obìnrin wọ́n lè jẹ́ ọkùnrin pé lẹ́fù tá a gbé wọ̀ sí ju eléyìí lọ ewu lè tó ń bá kì í sọ bíi pé kọ̀yán sàrùn yẹn náà ṣe kọ́ làwọn ọba lè fẹ́ lákọ́ ṣàtúnṣe wa. afẹ́kẹ̀ gba àwọn afáwà àwọn afáẹ̀sẹ̀ ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn tó bá wọn wá bákan náà lágbàáyé kí bá wa ní mọ́nà kó tó wá di bá wa kó sọ́rọ̀ ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ìlọ́wà kan náà sọ̀rọ̀. ìmọ̀ràn mi tí mo kà lè fún gbogbo àwọn afáwà náà ni pé àwọn òdodo tó yé wa ẹ ṣáàjà máa sọ lọ
òdodo nìyí yóò ń sọ̀rọ̀ walau bi ghayrina òdodo sì máa rátìlẹ́yìn kódà ó lè má jẹ́ bẹ́ẹ̀ làwà so inú nǹkan táwọn yẹn sì máa ń ní ìdíjú ni pé kéèyàn sọ òdodo kó dúró tì ẹja dúró ti òdodo tá a bá ń sọ ká sì máa ṣe àtàsáhùdù lẹ́kìlà wípé àwọn èèyàn yìí ẹ̀dáwóró ni àwọn tó gbọmí ọ kéré. mustaqbal máa mú padà wà báyìí alhamdulillah dáwà sàlàfíyà kìí ṣèmi nìkan ni mò ń pèpè fún nílùú yìí ṣùgbọ́n gbà tá a dúró tì èèyàn ọmọ bó ṣe gbòòrò tó níṣẹ́yìn sí alhamdulillah rabbil alamin àdúró bójú ṣe rí mẹ́wàá tó tí wọ́n sọ̀sọ̀ kó sọ lórí ìmọ̀ rẹ̀ lálùbáríkà kínní kan lọ́wọ́ wọn bó oríṣiríṣi so alhamdulillah gbogbo nǹkan tí wọ́n ní wọ́n ní láyé ọ̀hún náà sáà ní èèyàn náà ní láwọn nǹkan tí wọ́n máa ń sọ pé wọ́n máa ń ní láyé wọ́n ní wọ́n máa ń fẹ́yàwó afẹ́ wọ́n ní wọ́n máa ń bímọ àbí wọ́n ní wọ́n ń kọ́lé alhamdulillah wọ́n ní wọ́n ń lọ́kọ̀ tó kò sí nǹkan tí wọ́n ní wọ́n ní ọ̀hún tá a ní. sọ́gbà táwọn abẹ̀rẹ̀ pápá ṣe lecture kẹ́ dáwà sàlàfíà gbà ní afẹ́ lè má ju 4 lọ. nísìnyí tá a bá pèpè pé a ní dáwà kẹta fẹ́ ṣe kéèyàn fẹ́ lè dáhùn yẹn padà a sì dọ́rọ̀ kan ní ẹnujọ́ mẹ́ta ń sìn ní júmọ́ àtọ́lọ́ yìí ìyẹn fẹ́ lè máa lé àwọn yẹn padà pé ó ti tó kílẹ̀ ń wá. sàwa tàní pé àwọn lọ sọ́dọ̀ àwọn àbúrásì àwọn tí wọ́n sọ pé gbogbo ọ̀dá tí wọ́n condemn gbogbo nǹkan so kéèyàn dúró ti òdodo yóò padà yá àwọn èèyàn kódà à ń rí i pé àwọn ẹlòmíì tó ṣe pé ẹ lè rí sí yù súnẹ̀ lára wọn wọ́n sì mọ̀ pé òótọ́ làwọn ènìyàn ń sọ wọ́n lè má darún mọ̀ sí ṣòkòtò wọ́n lè má lò òkè ẹ sì rí tí wọ́n ní aláwọn àfa alágbájá yìí nàìjíríà wọn wá sọ̀rọ̀ so ìmọ̀ràn mi tí mi fẹ́ fáwọn àfa náà ni pé ká dúró ká máa sọ òdodo ká dẹ̀ dúró tì tá a bá dúró tì ọlọ́wọ́n ọ̀rìn òtítọ́ yẹn lọ́wọ́ ó lè jẹ́ pẹ̀lú àwọn alẹ́ wọn àbí pẹ̀lú lónìí so ilé yẹn jẹ́ ti gbogbo àwa tí à ń ṣe dáwà lágbàáyé náà. àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ kọ́ ayákan lọ àwọn afálẹ̀ sọ yìí. ẹ wàá rí gbogbo àwọn tá a jẹ́ akẹ́kọ̀ọ́ torí nù nǹkan tí ó ń dùn yẹn jù ọlọ́run dákun gbogbo àwọn àfáà sunnah tí wọ́n jẹ́ àfáà sàlàfíyà ọlọ́run dákun jẹ́ kí wọ́n ṣe pẹ́ kí wọ́n ṣe jì lórí òdodo ẹ̀sìn lórí sunnah lórí sàlàfíyà. ká má gbàgbé pé inú nǹkan tó lè jẹ́ mọ́ ọ lọ ní káwọn olùmọ̀ lọ o ẹ̀rù ń báyàn báyìí o àwọn èèyàn tó dángájíá nínú kéwú tí ń kéré láwùjọ o so gbogbo àwọn àáfàá tó sì wà yìí nìyí ìdásíkò kan ní o gbogbo ọ̀pọ̀lọpọ̀ akọ̀fẹ́ sẹ́ni tí ọ̀fẹ́ ní health challenges nínú wa kọ̀fẹ́ sí at any time náà ni ó sì yá al-mawtu ya'ti baghtatan wal-qabru sunduqul amal ìmọ̀ràn tí mi fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ká má ya agbọ́wà sí yìí kọ́dà tó gbìyànjú adámọ́dúrọ́sà alẹ́ ọgọ́rọ́ náà tó ń parí kí ó gan wọn ò mọ̀ nǹkan kan wọn ò dángájá wọn ò lè sọ lárúbáwá wọn ò lè kọ́ wọn ò lè tún nǹkan kọ́ má láàyè. ìdákan ẹja ni ò ní èrò pé àníbàáfà àlàgbájá ṣe ń ṣe tí ń ṣe dáwà tí kíwò rẹ̀ yanjú èmi náà fẹ́ kí tèmi rí bẹ́ẹ̀. pé gbogbo àwọn àfáà yà á lè jọ máa lọ báyìí ti pẹ́ ìmọ̀ káwa lọ ṣáájú àbí káwọn lọ ṣáájú wa tó ń bá lọ ṣáájú wa lọ́dún dákun má jẹ́ àṣẹ̀sìn o má jẹ́ ìyà òjẹ́ wa o má ho islam múlẹ̀ o má jẹ́ islam ọ yẹpẹrẹ o. ẹ dákun ẹ jẹ́ káà náà lọ mójútó kéwù ká lọ kẹ́kọ̀ọ́ ká fólé mọ́ tá a bá rí páwùjọ tá a wà òun ni ò jẹ́ ká láǹfààní àti kẹ́kọ̀ọ́ jẹ́ ká fólé mọ́ ká tọ̀ àwọn àfáà lọ ká jókòó tí wọ́n tààrà sọ̀kọ́ làwọn ọba àlekè alákòóso àtúnṣe wa. tí ń súnmọ́ parí díẹ̀díẹ̀ járí nínú àwọn project tí lọ́wọ́ báyìí àbí tí ẹ jẹ́ pé tó ti ṣe bákan náà sẹ́yìn ẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló ti wá nù plan pípọ̀ ẹ̀fẹ́ ṣe ó lè jẹ́ school ìgbẹ́ mọ́tọ́sà ó lè jẹ́ pé èròǹgbà rẹ̀ òun náà ní pẹ̀tọ̀ wo kátọ́lọ́ ní kéèyàn ti mọ̀ tọ́lọ́ ní kẹ́ ti gádà ẹ̀ ṣàlàyé pàgọ́dà pé tí ń ṣe fíìkì lọ́wọ́ báyìí ẹ̀ tó fẹ́ fi ṣí ẹ̀ fáwọn aráàlú kan tó fi bẹ̀rẹ̀ pé. Alhamdulillah. Èròǹgbà wa náà ni pé ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí ló tóbi jù kódà ní àtàtà karùngbà tí mo pàdé Dr. Idris hafidhahullah ọ̀rọ̀ Dr. Idris Abubakar Ishaki so tí mo pàdé wọn ní ọ̀dọ̀ Sheikh Ibrahim Ayikore
lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so àtúnṣọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kéwù yẹn náà ní bà mí nínú jẹ́ pípọ̀ jù àwọn yẹn ń kéré nù mọ̀ yẹn èmi ò máa ojú èkó ṣùgbọ́n láwọn ọ̀dọ́ wa yìí ó ti yàtọ̀ sí tànà nígbà táwa ké sanẹ́wì lánàá kéwù yẹn ń bẹ ńlẹ̀ o so ẹ wo ìwé tí ń bẹ ní abẹ́ kínní yìí mo fi hàn ọmọ mi àkọ́bí mi pé ìwé yìí ṣẹgbẹ́ rẹ̀ ní 1996 òun ni mo ti kọ lárúbá tí ń bẹ nínú rẹ̀ tí mo pèsèǹtì ẹ̀ níwájú gbogbo àwọn olùkọ́ kò fẹ́ẹ̀ sẹ́ni tí ọ̀pọ̀lọpọ̀ níta ni wọn ò lè kọ láì méjì kó yanjú ká má fi mọ ní lánàwì lásán ká ní àwọn dìrásátọ̀rọ̀ ilé àdáṣe ọ̀rọ̀ yẹn lèmi àti wọn tún jọ sọ pé pọ̀ jù ohun tó wà lẹ́mìí mi jù mo sì tún wà yìí wọn ni pé tá a bá ṣe tánẹ́wì tán ká ní kẹni mọ́dọ́sà ká sọ fáwọn nìṣá torí ìdìrásá bọ̀kútà làtọ̀ là ń ṣe lọ́dọ̀ àbí báyìí nínú nǹkan tó wà lérò mi púpọ̀ jù nìyẹn because gbogbo ògbẹ́jú láti ṣe ń pa àwọn obìnrin wọn ò máa mọ kí ó bí ọkùnrin Wallahu a'lam bóyá oyún àtọmọ òun ló ń dà wọn láàmú kò yé wa ṣòkẹ́dọ̀ ẹlòmíì ní yóò ka sáré kàákàá kò ní parí ẹ̀ mọ́ so ó lè jẹ́ yóò tún lóyún yóò tún bímọ yóò tún ṣe kínní kó ṣe pé àti ẹ̀kẹ́ dí ṣe dọ̀sátù islamiyya ṣe pé khásọ̀ fóbìnrin nìkan ó wà nù nǹkan tó wà ní èròǹgbà mi ká dẹ̀ tún ṣe ẹ̀kọ́ tí ó tún ga jù sánéwì lọ tá a ráyè fáwọn èèyàn tó bá fẹ́ di àǹfààní ńlá sọ wà nù nǹkan tó wà lẹ́nu mi mustaqbala. adúpẹ́ fún àwọn ustaz àwọn afáwa tí wọ́n gbà wá àlejò ọlọ́pẹ́ tó gbà wá ní àlejò ní ìlú Ìṣẹ́yìn al-Ustaz Sheikh Abdulwasi Mudaththir eléyìí ké bíbí la àtúmọ̀ wọn ní náà ní dókítà kọ́rin adúpẹ́ ló gba àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ṣe olùgbọ́wọ́ ètò yìí ọlọ́run kó dákun kó bá wa san ìkọ̀ọ̀kan wa náà lẹ́san ètò yìí ètò wa náà ní Flag Bearers of Sunnah ètò yìí gẹ́gẹ́ bá a ṣe sọ ní ká tó bẹ̀rẹ̀ níta gbẹ́tò yìí kalẹ̀ fún náà ní kí gbogbo àwọn olùmọ̀ wa àwọn olùmọ̀ ẹ̀sìn olùmọ̀ Sunnah nílẹ̀ Yorùbá à ń gbìyànjú láti jẹ́ káwọn èèyàn kí wọ́n ṣàǹfààní látara ìmọ̀ wọn látara ìrìn àjò wọn látara wàhálà látara ogun tí wọ́n ṣe láti kó ìmọ̀ ìjọ gbogbo pátápátá náà a lè máa dárúkọ lẹ́wọ̀ ọlọ́run kó wa san wọ́n lẹ́san ọkọ̀ wa san wọ́n lẹ́san subhanallahi wa bihamdihi nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.